ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wá yes èmi ò lè ṣe kí n má wo Bisi ológe show èmi ò lè ṣe kí n má wo Bisi ológe show ó ti gbádùn jù o Bisi ológe show ẹ máa wò ó ẹ má gbé kúrò ńbẹ̀ o àríyá pọ̀ ńbẹ̀ ó ń ṣàn àríyá ń ṣàn Bisi ológe show iyọ̀ ni. Hello, we have to manager, please. Manager, Sheol, please move this table. I need you to move this table. Oh yeah. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.